Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Doyin Adégbolá, the one and only international aṣẹ́wó running NAFDAC number all over the world, international one. Another one is a counterfeit. Mo ń fi àsìkò yìí rọ̀ yín, ike kí n máa wo ètò Bisi ológe show. Àtọkùnrin, àtobìnrin, obìnrin olóríire, Bisi alálùbáríkà, ẹ̀yin bàbá tẹ́ ní ìyàwó tó dáa nílé, tẹ́ ẹ wo mi lọ́kọ́ mo ti ṣoge láti òkè délẹ̀ ni. Mo ṣoge yẹn láti òkè délẹ̀ ni. Ṣé ẹ ti rí sá? Ẹ máa wo Bisi ológe show. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.